ọ̀rẹ́kùnrin tó gbẹ́nu sí tí Wasiu gbẹ́nu sí wọ́n jọ ní kankan tọ́jọ́ ń ṣe papọ̀, wọ́n jọ ń fẹ́ra wọn àsọkùnrin sí ọkùnrin. tó dárí pé Wasiu àti Bobrisky wọ́n jọlẹ̀ papọ̀ bákan, tó jẹ́ pé èèyàn lè máa wò pé kí ló fẹ́ fa àjọṣepapọ̀ láàrin Wasiu àti Bobrisky, tá a mọ̀ wípé ìyẹn ti kọjá wípé wọ́n jọ ń kọrin, wọ́n jọ súnmọ́ra wọn. ká máa sọ pé Ọlọ́run try láti fi àṣírí tí ó wọ̀n sáwa èèyàn tẹ́lẹ̀, ó ń try láti fi wọ̀n wá ní gbangba pé Wasiu òun náà bá ọkùnrin lájọṣepapọ̀, ọkùnrin ẹgbẹ́ lájọṣepapọ̀ ni. bóyá ó tiẹ̀ ti ṣe kó gan náà tó mọ̀, bóyá ó rò pé inú yàrá ni wọ́n wà o, àbó rò pé ibi táyé ò ti ní rí wọn ni wọ́n wà, àbó rò pé ayé ò ní rí wọn, àbí ó ti wà lọ́ndà ìfẹ́ tí ìfẹ́ yẹn ti lágbára jù gan tí ò mọ bó ṣe máa fi pamọ́, ló jẹ́ kó gbẹ́nu ko ọ̀gbẹ́ni yẹn lẹ́nu níta gbangba. Fídíò náà lẹ ti rí yìí, ẹ ti rí fídíò tí mo mú wá fún yín. bó tilẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti bá fídíò yìí pàdé, kó ti bá fọ́nrán yìí pàdé lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n a fẹ́ mọ èròǹgbà èèyàn. ṣùgbọ́n n tá a fẹ́ sọ ni wípé àwọn èèyàn tiẹ̀ ń sọ wípé Wasiu Ayinde gay ni wọ́n ń pe Wasiu Ayinde. ìtumọ̀ ẹ̀ ni wípé kéèyàn máa ṣe ọkùnrin sọ́kùnrin, kọ́kùnrin àtọkùnrin kan máa bára wọn ní àjọṣepọ̀. bẹ́ẹ̀ àwọn míì sọ wípé Wasiu Ayinde ò kì í ṣe gay. ṣùgbọ́n kí lè ń gbà yé èèyàn lórí fídíò tó ń jà rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. ṣùgbọ́n àwọn sọ fún yín wípé fídíò tẹ́ ẹ rí yìí, ń tá a gbọ́ ni wípé ìkan nínú àwọn fáǹsì Wasiu Ayinde lójú agbo ó fún ní gold, ẹ̀gbà ọwọ́, bóyá ẹ̀gbà ọrùn ni, ṣùgbọ́n ń tá a gbọ́ ni wípé ẹ̀gbà ọwọ́ ni. góòdì yìí àmọye tí góòdì jẹ́, bóyá òun ló fa okùn tí gbajúgbajà òṣèré ni K1 the ultimate tó fi gbẹnu sí arákùnrin lẹ́nu. ìjó tọ̀nà gẹ́gẹ́ bí ẹni tá a mọ̀ sí celebrity, ẹni tá a mọ̀ sí bàbá wa nínú orin nílẹ̀ Yorùbá, ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wò ní role model, bàbá àwọn ẹnìkan ni Wasiu Ayinde. ọ̀pọ̀lọpọ̀ òṣèré ni wọ́n ń wo Wasiu Ayinde gẹ́gẹ́ bí role model. ṣùgbọ́n tó wá yẹ ká bá irú ìwà yìí lọ́wọ́ King Wasiu Ayinde. olówó ó ṣeun gbogbo tán, olówó ó ṣeun gbogbo tán. Wasiu Ayinde ò tiẹ̀ wulẹ̀ kíá ní táwọn èèyàn fẹ́ sọ. Wasiu Ayinde ò kíá èròǹgbà èèyàn lórí ìwà tó bá wù. àjángóló tó yín ń bá wù yín ẹ sọ. olówó ọlọ́rọ̀ ó ṣeun gbogbo tán. pẹ̀lú gbogbo allegation tán fi kọ King Wasiu Ayinde, àwọn míì tiẹ̀ sọ wípé ó burú, àwọn míì tiẹ̀ sọ wípé ó láwọn, àwọn míì tiẹ̀ sọ wípé ó ní ìgbéraga. oríṣiríṣi allegation wọ́n fi ń kan arákùnrin yìí. ṣùgbọ́n tí èèyàn bá súnmọ́ èèyàn máa mọ̀ wá ẹ̀. àwa tá a súnmọ́ King K1 the ultimate a lè jọ́ọ̀jì ẹ̀, a sì lè mọrú èèyàn tí King K1 the ultimate a lè mọrú èèyàn tó jẹ́. ṣùgbọ́n àwọn tó súnmọ́ ni wọ́n ń sọ ọ́, bóyá òótọ́ ni bóyá irọ́ ni Ọlọ́run ọba nìkan ló mọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀, olówó ṣe ohun gbogbo tán. bólówó bá ṣe nǹkan, kí ni èròǹgbà tálíkà? kí ni tálíkà fẹ́ sọ tí n tó lówó bá ṣe?
bó ṣe ń lọ ní Nàìjíríà ńlẹ̀ Yorùbá nù. Gbogbo ohun tí K1 The Ultimate bá ṣe, gbogbo ohun tó ṣe lójú ẹlòmíì ara ní dà nígbà tó ti lówó. Ẹ wo kan nínú àwọn Afọláyan, mi ìfẹ́ dárúkọ ẹ̀, ìkan nínú wọn tó dì mọ́ ọmọ ẹ̀ níbi tó ti ń bọ́ ọmọ ẹ̀ jó. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí criticize ẹ̀ pé ǹjọ́ tọ̀nà, ǹjọ́ ṣe gbá, wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri. Tí Wasiu Ayinde ló délẹ̀ báyìí o, ìwọ̀nba lẹ́ẹ̀lì sọ nítorí pé olówó Wasiu Ayinde ó ṣe gbogbo tán. Ibi táwọn èèyàn bá dẹ̀ ti ń jẹ ibẹ̀ ni wọ́n mọ̀. Ẹni táyé bá sì ti ń fẹ́ kò lábùkù kan lára. Ọ̀pọ̀lọpọ̀ ò rí tí Wasiu Ayinde ṣe gẹ́gẹ́ bí n tí ò bójúmu nítorí pé gbogbo tó lówó bá ṣe àrà ní fi ń dá. Àwọn ọ̀rọ̀ yìí ni a bẹ̀ yín wípé àwọn social media yìí, àwọn ọmọ wa tó tà ń gbé fóònù lé lọ́wọ́, most of them ẹ má ti jẹ́ kán máa open Instagram tàbí Facebook. A lot of things wọ́n lè máa ṣe lórí fóònù tí wọ́n má lè máa fojú rí. Ọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ yẹn fojú rí kò bójúmu láàrin àwùjọ, kò bójúmu gẹ́gẹ́ bí culture Nàìjíríà. Ìtẹ́lòmíì wọ́n fetí gbọ́ kò bójúmu gẹ́gẹ́ bí culture ilẹ̀ Yorùbá. Àwọn tá à ń pè tá à lè máa wò láwùkọ́ṣe, ẹ wò wà tán wù láàrin àwùjọ. Ẹ wo táwọn èèyàn tán bá máa wò láwùkọ́ṣe pé ẹ wo bàbá wa Wasiu Ayinde, ìwà tán wò, gbogbo tán bá ṣe àrà lọ́ fi dá. Ṣùgbọ́n o, àmì ìrógbẹ̀yìn èèyàn, Wasiu Ayinde ó dá mi lójú wípé Wasiu Ayinde ò ń ṣe géè. Kí Wasiu Ayinde ò kí ń ṣe géè nítorí pé ó fẹ́ yàwó, ó bímọ. Ó fẹ́ yàwó, ó bímọ. Mi ì lè máa dárúkọ àwọn ìyàwó ẹ̀ lórí fọ́nrán, ṣùgbọ́n gbogbo yín mọ̀ wípé Wasiu Ayinde bá ti ṣe ń sọ̀rọ̀ yìí, ó níyàwó lé. Kí ló fẹ́ fi géè ṣe? Gbogbo tó bá ti ṣe pátápátá àrà ló fi dá. Ẹja gbà bẹ́ẹ̀ wípé àrà ló fi dá. Ẹ bá mi share fídíò yìí, kí lè ròǹgbà ẹ̀yin èèyàn lórí fídíò Wasiu Ayinde. Wasiu Ayinde ó dá mi lójú wípé Wasiu Ayinde ò ń ṣe géè. Kí Wasiu Ayinde ò kí ń ṣe géè nítorí pé ó fẹ́ yàwó, ó bímọ. Ó fẹ́ yàwó, ó bímọ. Mi ì lè máa dárúkọ àwọn ìyàwó ẹ̀ lórí fọ́nrán, ṣùgbọ́n gbogbo yín mọ̀ wípé Wasiu Ayinde bá ti ṣe ń sọ̀rọ̀ yìí, ó níyàwó lé. Kí ló fẹ́ fi géè ṣe? Gbogbo tó bá ti ṣe pátápátá àrà ló fi dá. Ẹja gbà bẹ́ẹ̀ wípé àrà ló fi dá. Ẹ bá mi share fídíò yìí, kí lè ròǹgbà ẹ̀yin èèyàn lórí fídíò Wasiu Ayinde tó tẹnubọ fáǹsì rẹ̀ lẹ́nu látàrí wípé wọ́n fún ní ẹ̀gbà ọwọ́ tí ń ṣe gold. Ẹ bá mi share fídíò yìí kí tònílé tẹlẹ́mù kó jẹ àǹfààní ẹ̀. Ó dàbọ̀, àlejò báyìí lọ, ire o.